tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ti lè fi ẹ̀ múlẹ̀ fún yín báyìí wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu inú mọ̀ọ́mọ̀ pa àwọn agbẹnusọ àti àwọn olùdámọ̀ràn pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀ lórí ọ̀rọ̀ ròyìn láṣẹ wípé wọn gbọ́dọ̀ fún ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí ìyẹn tí ó gbayé tó ń pè ní bàbá Ìyábọ̀ Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ lésì ọ̀rọ̀ tó sọ àti ẹ̀sùn tó fi kàn án nínú ìwé tí ó kọ jáde èyí tí àwọn oníròyìn tí wọ́n ń gbé ọ̀rọ̀ jáde nínú ẹ̀ díẹ̀díẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ẹ̀rọ ti gbé lọ́sẹ̀ tí ó kọjá yìí ìní Ọbásanjọ́ inú àjò ọ̀rọ̀ lu Tinubu nínú ìwé kan tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde tó pè ní Nàìjíríà the past and the future. Níbẹ̀ ló ti ń sọ̀rọ̀ nípa bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà nínú ọ̀rọ̀ tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ kọ inú màtí jẹ́ kó dì í mọ̀ wípé ìjọba alágbádá ìyún civilian government tó burú jù nínú ìtàn orílẹ̀‐èdè Nàìjíríà ó ní ìjọba àná tó jẹ́ ti olóògbé Muhammadu Buhari. Ọbásanjọ́ ní ìjọba náà ó burú kọjá sísọ débi pé òun ò rí ètò burú tó nínú ìjọba alágbádá orílẹ̀‐èdè Nàìjíríà nítorí pé gbogbo Nàìjíríà inú rí báṣubàṣu tí Buhari tó bàjẹ́ kọjá sísọ. Bẹ́ẹ̀ lọ́básanjọ́ ajẹ́kùdímọ̀ wípé ìjọba kejì tóun tó rí tó fẹ́ súnmọ́ Tinubu ìyún ìjọba alágbára tó fẹ́ burú kọjá sísọ ó ní ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó wà níta lásìkò yìí. Ọbásanjọ́ ní ìjọba Tinubu ó ti ń sá eré báyìí láti gba ipò kìíní lọ́wọ́ ìjọba Buhari ìyẹn nínú ìjọba tó burú jù nínú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà tó sì ní ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìjọba Buhari fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ni. Bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ dàbí ìbejì ọ̀ràn tó jẹ́ pé ìbànújẹ́ ni wọ́n mú wá fún orílẹ̀-èdè Nàìjíríà. sáà pẹ̀lú òpó ọ̀rọ̀ tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó jù síta yìí ọ̀pọ̀ èèyàn ló ti ń retí pé kí àwọn agbẹnusọ Tinubu pàápàá àwọn bíi ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà ọ̀gbẹ́ni Sunday Dáre tàbí ọ̀gbẹ́ni Daniel Bwala kan fún Ọbásanjọ́ lésì ṣùgbọ́n lẹ́yìn bí ọ̀sẹ̀ kan ààbọ̀ tọbásanjọ́ tí wọ́n ti ka ọ̀rọ̀ náà jáde nínú òwe ẹ̀ kò sẹ́ni tó fún un lésì yàtọ̀ sí ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Èkó tí wọ́n fi èsì síta nípasẹ̀ agbẹnusọ wọn Honorable Ṣèyí Ọládẹjọ nìkan ní èsì tí wọ́n fún Ọbásanjọ́ ti iléeṣẹ́ ààrẹ àbí Tinubu ò fún lésì. ṣùgbọ́n ṣá o àwọn tó súnmọ́ Tinubu fi àṣírí pamọ́ fún tẹlifíṣàn Yorùbá Tòótọ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún rẹ̀ inú pa àwọn agbẹnusọ rẹ̀ láṣẹ wípé ká má ṣe fún Ọbásanjọ́ lésì ọ̀rọ̀ tó ṣẹ̀ṣẹ̀ sọ náà àti wípé ká máa wò níran. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ìdí méjì ní Tinubu ló fi sọ ọ̀rọ̀ yìí. àìdí àkọ́kọ́ òun wípé kò fẹ́ máa gbé ààrẹ lẹ́nu ojú lórí ọ̀rọ̀ Ọbásanjọ́. bẹ́ẹ̀ ló mọ̀ pé bóun bá ń fún Ọbásanjọ́ lésì bí ó ṣe ń sọ̀rọ̀ yìí tóun sì mọ̀ pé yóò tún sọ àwọn ọ̀rọ̀ burúkú míì bí ìgbà pé èèyàn ń fa ọ̀rọ̀ gùn èyí tí yóò tún máa fún bàbá náà lókìkí sí tí ó sì máa fi ẹnu fa ìjọba òun wálẹ̀ ìní ọ̀rọ̀ náà yóò